الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبي محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad, ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad náà àti gbogbo àwọn ará ilé rẹ̀ pátá àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ wa Ànábì wa Muhammad títí di ọjọ́ ògbéǹde alùkìyàmà. Ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ọmọdé àti alàgbà, mo fẹ́ kí gbogbo wa kí á tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ ká máa fi bá ètò tí a ní fún wa lónìí kí a máa fi bá lọ. Ètò tó ṣe pé ó ṣe pàtàkì pọ̀ ní gbogbo wa pátá ńlá bùkátà sí láàrin àwùjọ. Ní tí mò ń fọ rere rẹ̀ òun náà ni tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti màláíkà Jibril tó fi sọ àsọ́lẹ̀ fún Ànábì wa, ma zala Jibrilu yusini bil jar hatta dhanantu annahu sayuwarrithu. Màláíkà Jibril kò yẹ kó gbò lẹ́ni tó ṣe pé ó ń sọ àsọ́lẹ̀ fún mi nípa aládùúgbò, dépò pé mo rò pé tí aládùúgbò kan tó bá fayé lẹ̀ yóò sì tún sọ pé kí ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ kó jẹ díẹ̀ nínú ogún rẹ̀ ni. ní látàrí bí àsọ́lẹ̀ bó ṣe léra wọn tó. Lónìí lágbára Ọlọ́run, ọ̀rọ̀ nípa ojúṣe wa, ẹ̀tọ́ ẹnì kọ̀ọ̀kan wa sí aládùúgbò, àwọn tó yẹ ká ṣe sáwọn aládùúgbò wa àtàwọn tí ò yẹ ká ṣe sáwọn tí wọ́n jẹ́ aládùúgbò wa, òun náà ni tá a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí lágbára Ọlọ́run. Tá bá ń sọ nípa aládùúgbò nínú ṣẹ̀ríà Islam, ẹni rere ọkọ̀ ọ̀nà, ẹni ibú ara wọn ni, òkè ẹ̀dá ara wọn ni, aládùúgbò tó súnmọ́, aládùúgbò tó jìnnà, gbogbo wọn pátápátá òun ni ṣẹ̀ríà Islam òun ló kà kún aládùúgbò. Ẹni tó súnmọ́ ni, ẹni tó jìnnà sí ni, gbogbo wọn pátápátá aládùúgbò ẹni ni. Ẹni tó jẹ́ ẹlẹ́sìn Islam, ẹni tí kìí ṣe ẹlẹ́sìn Islam, gbogbo wọn pátápátá lára àwọn aládùúgbò wa ni. Akáláṣe àwọn ojúṣe tá a máa pín fẹ́nìkọ̀ọ̀kan wọn, ẹ̀tọ́ ẹnìkọ̀ọ̀kan wọn ó lè jìnnà ó lè tóbi ju ara wọn lọ. Aládùúgbò tó jẹ́ mùsùlùmí tó tún jẹ́ kan nínú àwọn alásùnmọ́ tí ẹ̀ di mẹ́ta lọ́wọ́ rẹ̀. Ìwọ kó jẹ́ mùsùlùmí, ìwọ kó jẹ́ alásùnmọ́, ìwọ pé ẹ tún jọ ń gbé láládùúgbò kan náà. Irú ẹni báwọn dáadáa tiẹ̀ yóò lé kan lọ́rin, yóò lé kan yóò tún ju ọ̀rin lọ. Aládùúgbò tó jẹ́ mùsùlùmí sùmọ́tọ́ yẹ pé kò yẹ sí pé ìbí ọjẹ́ pàwọ́ àti ẹ̀pọ̀, irú ẹni báwọn ojúṣe méjì, ẹ̀tọ́ méjì ńlọjẹ́. ẹ̀tọ́ aláwọ̀kọ́ ó jẹ́ mùsùlùmí, ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ aládùúgbò. ẹnì kẹta lẹ́ni tó ṣe wípé aládùúgbò lẹ́kànjọ jẹ́, kì í ṣe mùsùlùmí, kò sì jẹ́ kankan náà tí wọ́n jẹ́ alásùnmọ́ rẹ̀. irú ẹni báwọn ojúṣe kan òun la jẹ òun nínú àwọn ẹ̀tọ́. Oríṣiríṣi àwọn ẹ̀rí ló wà nínú alukurani alápọ̀nlé, léyìí tó ṣe pé Allah subhanahu wa ta'ala Ọlọ́run fi ń fọ rere, ó fi ń sọ nípa pàtàkì ìṣe dáadáa sẹ́ni tó bá jẹ́ aládùúgbò ẹni. Nínú ayé alukurani nínú suratu an-nisa ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì, Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ń sọ bẹ̀ wípé wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Ọlọ́run ní òun Ọlọ́run nìkan ní kẹ́ ẹ máa jọ́sìn fún ọ, Ọlọ́run nìkan ní kẹ́ ẹ máa sìn ọ, ẹ má ṣe mọ́rogún mọ́ Ọlọ́run ọba, má pa nǹkan kan mọ́ Ọlọ́run ọba níbi ìjọsìn rẹ tó ń ṣe. Àwọn òbí rẹ méjèèjì rí pé ó ń ṣe dáadáa sí wọn, wa bidil qurba, àwọn tí wọ́n ti wá jẹ́ alásùnmọ́ Ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn. Wal yatama, ọmọ òrukàn Ọlọ́run ní ká ṣe dáadáa sáwọn náà. Wal masakin, àwọn tí wọ́n jẹ́ aláìní Ọlọ́run ní ká ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ aláìní. Wal jari dhil qurba, aládùúgbò rẹ tó jẹ́ ẹni àsùnmọ́ Ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn. Wal jaril junubi, aládùúgbò rẹ tó ṣe pé ó jìnnà Ọlọ́run ní ká ṣe dáadáa sóun náà.
was-sahibi bil-janbi tí wá dé parí àyà. Ibi tá a fẹ́ lò gangan ni pé wal-jari bil-qurba, aládùúgbò rẹ tó jẹ́ ẹni tó súnmọ́ àti aládùúgbò rẹ tó jìnnà. Kí ni t'Ọlọ́run bá sọ? Ọlọ́run pa wá láṣẹ ó ní ká ṣe dáadáa sí gbogbo wọn. Báyà Al-Qur'an bó ṣe sọ bẹ́ẹ̀ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ojúṣe Ànábì ni wípé gbogbo ń tó bá jẹ́ oore pátá kò gbọ́dọ̀ fi àlèhùnmá rẹ̀ lẹ̀ láì ti ju aníwèé ń tó bá jẹ́ dáadáa. Gbogbo ń tó bá jẹ́ àìdá pátá kò gbọ́dọ̀ fi álẹ̀, kò gbọ́dọ̀ dágunlá, àfi kó jẹ́ pé yóò ti ṣe àlàyé fún wa. Eléyìí ní ọ̀dà ẹ jìnnà sí o, tẹ́ ẹ bá jìnnà sí aburú báyìí òní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nínú ojúṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sáwàtà jẹ́ àlèhùnmá rẹ̀ òǹlẹ́lẹ́yìn. Nínú hadith ojúṣe Ọlọ́run bá sallallahu alaihi wasallam Abu Hurairah ló gba hadith yẹn wá. Hadith yìí àti Bukhari àti Muslim àwọn méjì ní àgbà hadith yẹn wá. Ojúṣe Ọlọ́run bá ń sọ níbẹ̀ wípé man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran. Ìrètò bá ń pọ̀ Ọlọ́run bá gbọ́ tó o sì nígbàgbọ́ pé ọjọ́ ìgbéǹde àlùkìyámà ọjọ́ tí ń bọ̀ ni ọjọ́ tí ó wáyé ni, ọ̀rọ̀ tó dáa ni ọjọ́ máa jáde lẹ́nu rẹ̀. Àwọn tí wọ́n ti ẹ̀sìn mùsùlùmí gan, àwọn tí wọ́n jẹ́ olóòṣà, wọn ò ní wọn kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Bó wà ní ìrètò wá jẹ́ mùsùlùmí. Ànábì tí wọ́n ń tẹ̀síwájú nínú hadith náà ó ní wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu. Ìrètò bá mà pé ọgbọ́n náà bá gbọ́ ní tòótọ́ tó nígbàgbọ́ pé ọjọ́ ìgbéǹde àlùkìyámà ń bẹ, ọjọ́ àlùkìyámà tá a ṣẹ́rí padà lọ sọ́lọ́m, tá a ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run, gbogbo ń tá a ṣe ń dáadáa ní tá a ṣe tó kù díẹ̀ káàtó tá a lọ jábọ̀ rẹ̀ níwájú Ọlọ́run. Falyukrim jarahu. Aládùúgbò rẹ̀ máa pọ́nlé, aládùúgbò rẹ̀ jẹ́ ọ́ pàtàkì lọ́wọ́ rẹ̀, aládùúgbò rẹ̀ má fi wọ́lẹ̀, aládùúgbò rẹ̀ má ṣe sùtásùn, aládùúgbò rẹ̀ má yàyè èpè láàrin àdúgbò pé ẹ̀yìn ilé ta lọ ń lọ má débẹ̀ o, má délé rẹ o, má dìbà bù wáyà tí ò ṣe é gbámú láàrin àdúgbò. Falyukrim jarahu. Ànábì ní kíló ẹni bẹ́ẹ̀ kó yá sapá lórí bí ó ṣe máa pọ́n àlejò rẹ̀, bí ó ṣe máa pọ́nlé. Nínú hadith mi èyí tí ó gbà wá òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọ fọlọ́run bá búra. Ó ní wallahi la yu'min, mo fọlọ́run bá búra o. Ẹni tí mo fẹ́ sọ nípa rẹ̀ mo fọlọ́run bá búra, kò gbọ́ Ọlọ́run bá gbọ́. Kódà kó máa kírun, kó máa gbààwẹ̀, kó máa yọ zàká, kó pé lọ́dọọdún oníyanlélé Olúwa wallahi la yu'min. Ànábì ní àní mo fọlọ́run búra kì í ṣe mùmínì, kò gbọ́ Ọlọ́run bá gbọ́, kò sínú àwọn tá a lè kà kún onígbàgbọ́ òdodo. Àwọn sàbẹ̀ wá ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá ọ̀hún sọ̀rọ̀ ó tún wá ń búra lé lórí àjẹpẹ́ ń tọ́ lágbára lélẹ́yìí. Man ya Rasulullah, tá lẹ́ni ọ̀hún ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Kọ́mọ̀ jẹ́ pé ìròyìn irú ẹni báwọn ọ̀ ń bẹ lára wa tá a máa rò pé mùmínì ni wá ṣùgbọ́n tí a kì í so nígbàgbọ́ òdodo. Tá lẹ́ni náà ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Ànábì wa ń dáhùn lóhùn pé man la yu'minu jaruhu bawa'iqahu, man la yu'minu jaruhu bawa'iqahu. Ilé tó ṣe pé ẹ̀mí àwọn arádùúgbò rẹ̀ ò balẹ̀ lórí aburú ọwọ́ rẹ̀ pé ẹni ilé ṣe ní sùtá o, kì í ṣe ẹni tíyàn máa ń súnmọ́ o, ẹni tíyàn máa ń rí takété tíyàn máa ń jìnnà sí ìnirú ẹni yìí o. Ànábì sọ pé ẹni tọ́rọ̀ rẹ̀ bá ti lè dàbáhùn ládùúgbò Ànábì ló ń fọlọ́wọ́n bá búra wípé ọgbà Ọlọ́run bá ọgbà gbọ́. Ìkànnì àwọn àfáà wa àgbà kọ́nà ọba kó bá ní ṣe àlékún dáadáa wọn, ìyẹn Abu Muhammad ibn Abi Hamza, wọ́n sọ nípa pàtàkì ṣíṣe dáadáa sáládùúgbò. Wọ́n ní hifdhul jari min kamalil iman, yẹn ni pé sísọ ìwà aládùúgbò, ṣíṣe dáadáa sáládùúgbò, pípín ẹ̀tọ́ aládùúgbò fún lára pé ìmánì èèyàn ó pé lára ẹ̀ lọ́wà. Yẹn ni pé tíyàn ò bá ti ṣe dáadáa sáládùúgbò ẹni, ìmánì onítọ̀hún àbújá ǹjẹ́kù ń bẹ́ẹ̀ ìmánì rẹ̀ ìmánì tí ó pé onírò ìmánì báwọn. Tó bá rí báwọn rẹ̀tọ̀ jẹ́ mùmínì lọ́kùnrin àti lóbìnrin, èyí àjẹ́ àṣe dáadáa sáwọn aládùúgbò wa. Oríṣiríṣi àwọn ẹ̀tọ́ làwọn aládùúgbò wa ò ní wọ́n jẹ wá. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ níbẹ̀ àtàwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe sáládùúgbò ẹni. Ìkíní bẹ̀ ni wípé ká ṣe dáadáa sí wọn. Gbogbo ń tọ́ bá mọ̀ ní dáadáa pátá jọ̀ọ́ máa ṣe sáládùúgbò rẹ̀ kó o lè bá tibẹ̀ gbàládá tó tóbi níwájú Ọlọ́run. Bákan náà ádámù adìyàtìhì ọ̀ gbọ́dọ̀ fi sùtá kankan kan aládùúgbò rẹ̀.
o gbọ́dọ̀ ṣàìdá sáládùúgbò rẹ̀, o gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, o gbọ́dọ̀ farani, o gbọ́dọ̀ ṣàbòsí sáládùúgbò rẹ̀, o gbọ́dọ̀ yànjẹ, o gbọ́dọ̀ jalè, o gbọ́dọ̀ báyàwó rẹ̀ láṣepọ̀, o gbọ́dọ̀ báyàwó rẹ̀ lé ṣe sìná. Òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam Ànábì ní kéèyàn lọ ṣe sìná nílé mẹ́wàá míì níta ó lóore fún yàn, ó rọrùn fún yàn ju kéèyàn wá bá obìnrin ẹyọ kan ṣoṣo nínú àwọn tí wọ́n jẹ́ aládùúgbò yàn kéèyàn bá ṣe sìná. Méjì ló burú o, ṣùgbọ́n kéèyàn wá lọ sí mẹ́wàá níta èyàn tún sẹ́pẹ́rẹ́, ó tún fẹ́ rọrùn díẹ̀ ju kéèyàn wá ṣe sìná pẹ̀lú ohun tó jẹ́ aládùúgbò ẹni lọ. Nínú àdìfí mi Ànábì ní ó ń bi àwọn sàábé léèrè wípé ẹ̀yin sàábé mi kí lẹ mọ̀ fama taquluna fi sariqa, kí ni tí mo ti sọ fún yín rí, kí ni tẹ́ ẹ mọ̀, kí ni tẹ́ ẹ fẹ́ sọ fún mi nípa olè jíjà. Qalu harramaha Allahu wa rasuluhu, ní olè jíjà èèwọ̀ lọ́lọ́run pè é, Ànábì rẹ̀ òjíṣẹ́ rẹ̀ náà sì ṣe léèwọ̀, fa huwa haram, tó bá rí bẹ́ẹ̀ èèwọ̀ ni olè jíjà. Ànábì wa ní ẹ̀ka rẹ̀ mo ti gbọ́, ẹ wá gbọ́ o, li an yasriqa ar-rajulu min ashrati abiyatin aysaru alayhi min an yasriqa min jari. Kéèyàn lọ jalè nílé mẹ́wàá mi níta ọmọ lóore fún yàn ju kéèyàn wá jalè nílé ẹyọ kan nínú àwọn tí wọ́n jẹ́ aládùúgbò ẹni lọ. Nínú àwọn ojúṣe rẹ̀ sí aládùúgbò tó bá wá bọ̀ pé kó ṣìnà sí àfọ́n, kó gba onímọ̀ràn, dá onímọ̀ràn, lára àwọn ojúṣe rẹ̀ àti dáadáa ni àti tó yẹ kó ṣe sí ni. Nínú ẹ̀ náà bákan náà ni pé aládùúgbò rẹ̀ wá láṣẹ dáadáa, àwọn ìwà tí ń wù tí ọ̀dà kọ́ fún un. Yorùbá bọ̀ wọ́n ní bí ara ilé ẹni bá ń jẹ kòkòrò búburú, bí a kò bá tètè sọ fún un táà kí ń lọ horo hẹ́rẹ́rẹ́, ẹni pé ikọ́ tí bá ń gbẹ́ lọ́gànjọ́ òru kò ní jẹ́ agbádùn. Nínú ẹ̀ náà tún ni wípé aládùúgbò rẹ̀ ti ń ṣàìsàn láì fi tẹ̀sìn ṣe, láì fi tẹ̀yà ṣe, yàrá wípé ó ṣe dáadáa sírò ẹ̀ níbẹ̀. Sùtá ẹ̀já jìnnà sí aládùúgbò rẹ̀, má ṣe ní sùtá, mọ́ wà tí ọ̀dà sí Ọlọ́run bá kó sí wa lọ́mọ àlùjánnà, kọ́ má ṣe wa lọ́mọ náà. Ní ìparí wọ́n sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa arábìnrin kan. Arábìnrin yìí bí ṣe ń kírun wákàtí 5 bẹ́ẹ̀ ni tún máa ń jí lóru tí ó yàn náfìlà, àwẹ̀ súnà gbogbo ẹ̀ pátápátá ìní ń gbà, sùmọ́tò ti bẹ́ẹ̀ náà ọ̀n sa ìdásá ládùúgbò rẹ̀. Ànábì ní ẹ sọ fún ọmọ náà ni Ọlọ́run ní iṣẹ́ ní kankan wà lọ́mọ náà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. آدي المدينة الله فيها نبينا، الله آدي المدينة الله فيها نبينا، الله